bàbá wa láwọn máa wò ó gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí èyí tó tún sọ mẹ́. àmì ìjọ parí ẹ̀ ni pé nasihati ila ikhwanil muslimin àsọ́ọ̀lẹ̀ mi rè bá wa ta jẹ́ ọmọ ìyá wa nù Islam èyí tí ń bà wá nù jẹ́ púpọ̀ jù òun ni pé ọ̀kan nù ọmọ ìyá wa ó kú nínú Islam Alfa Lukman Abu Sufyan al-Ma'i àbúrò wa ni lẹ́yìn pẹ̀lú kí mo pè ọba ń gbọ́ fẹ́ inú tọ́jú erí aṣáájú wa níbi ikú akẹgbẹ́ wa ní níbi ìmọ̀ ẹ̀rí mo ti tó bá ọwá kú mọ̀ fẹ́ ká kọ́ ẹ̀kọ́ kan níbi ikú ẹ̀ ká sì fi ọ̀rọ̀ yìí káyé fi ṣe ìṣítí fún àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn mùsùlùmí ara wa. Kí ni ìṣítí náà ni pé Marwa ni àfáà náà wọ̀ tí mọ́tò kan bá spidi bọ̀ wá wọ́n ti mú nǹkan lọ́nà lè kọlu àfáà fi ṣe dédé ájàlì rẹ̀ nínú Marwa. Ó ní ìmọ̀ ó kéwú ó sì máa sọ dáláhẹ́ ìmáàmù nífa akọ̀mọ̀kéwú ni oníwàásí ni iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ni ó mú lọ́wọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ayò tọ́yẹ̀ láyò jama inú Marwa lọ́mà kú sí la ilaha illallah ayébẹ̀kọ́ bẹ́ẹ̀ ni bàbá kọ̀mọ̀ndémà tó fi kú la ilaha illallah kọ̀mọ̀ndélé tó fi kú lè mẹ̀rẹ́ ti ní gbé la ilaha illallah náà gbàtọ́ wá kú tán owó tí wọ́n ti wá rí lẹ́yìn rẹ̀ nísìnyí kò kú tán ó ti over 32 million ẹ dákun sóṣogun owó kó tó kú ńgbà wá kú tán lówó òun dáhùn ni rárá kò rí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ló dá fún un èyí ṣe tí wọn ò dáwó fún un kọ́kọ́ lé ńgbà tí ń bẹ láyé èyí ṣe tí wọn ò dáwó fún un wọn ra mọ́tò ńgbà tí ń bẹ láyé ètí mo fẹ́ mú ń bẹ̀ fún wa ni wípé àwa mùsùlùmí nù aládàá wa ni pé ìjọ ẹni ó bá bàjẹ́ fún ni mùsùlùmí ràn lọ́wọ́ òkú ni mùsùlùmí náwó fún wọn kì í náwó fáláyé èyí wọn máa jẹ́ wá sí fáwọn àtàjà àfáà náà tó kù sàlàfíà lọ́jẹ́ ní àbí sòfíà lọ́jẹ́ ní kágbéyìn òun ti kápé generation ká generalize ní ti ń jẹ́ àfáà wípé gbogbo wàhálà ti dá wà tá à ń ṣe káàkiri yìí àsáwọn kan lówó nù Islam tí wọ́n lè dá owó fáfáà tí ń fẹsẹ̀ yẹn ti ń ṣe dá wà láti ra mọ́tò fún tí wọ́n lè dá owó fáfáà tí ò níbi tí ń gbé tó sì ní ẹ̀bùn tó lè fi ran Islam lọ́wọ́ la láti kọ́lé fún àti wọ́n bẹ káwa fún olè mọ̀ pé njọ́ta bá kú làwọn mùsùlùmí àwọn olówó wa ó tó rántí wa wọn lè rántí wa gbà tá ń bẹ láyé àmọ́ sẹ́yìn wà yí dáa bẹ́ẹ̀ inú Islam ọba ní Sufi wọ́n ṣe bẹ́ẹ̀ fáfá bòtó náà ọba ní Salafi ni àfa ìmọ̀ tó ṣe bẹ́ẹ̀ fún yín náà níjọ́ àfa bòtó náà kú bẹ́ẹ̀ níjọ́ àfa Abu Sufyan yín náà kú bẹ́ẹ̀ òun ni pé wọ́n tọ́ jẹ́ àfa náà òun ni pé tí wọ́n náà bá kú wọ́n tó dáwó fún ẹbí rẹ̀ wọ́n tó compensate rẹ̀ ṣerú aládà yìí dánú Islam mo wá fẹ́ béèrè ìjà àwọn kírísítẹ́nì máa ṣe bẹ́ẹ̀ ìjẹ́ òkú làwọn kírísítẹ́nì máa fún lówó ààyè ni wọ́n máa fún lówó gbogbo pásítọ̀ wọn kò sí pásítọ̀ tí kì í lo mọ́tò àbẹ̀yẹ tó bá yẹsẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ti rí nàrí bẹ́ẹ̀ni bàbá kò sí pásítọ̀ tí wọ́n kọ́lé fún àbẹ̀yẹ tó bá yẹsẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ti rí nàrí ẹ̀yin olówó mùsùlùmí ẹ̀yin nu Ọlọ́run torí owó tẹ̀ ẹ̀ máa ná kọ́dẹ̀ ni ọba tó kúta tó wíyì náà tí wọ́n náwó fún yìí tó gbọ́dọ̀ jẹ́ni tó ní sáà tí wọ́n gbọ́dọ̀ náwó fún tá yóò fi mọ̀ pé lágbájá ló gbé òun lọ náwó rẹ̀ owó bànújẹ́ ni mùsùlùmí máa ń ná àwọn kìrìsìtẹ́nì a máa náwó ìdùnnú ẹjá wa náà change ká padà ká kú mẹ́rin àwọn tẹ́ ẹ bá rí wípé wọ́n nídìí ìrànlọ́wọ́ fún iṣẹ́ wọn gbogbo wọn bẹ lẹ́ni mídíà ẹ ti rí pé ẹni yìí kò tí ì rówó tó bá rówó iṣẹ́ rẹ̀ yìí máa wà ó kejì báyìí lọ ẹni ọba ní kó tètè lọ lè ràn án lọ́wọ́ ọmọ jẹ́ òtijọ́ bá dà á lẹ̀ tán kẹtù máa yà wà ní mọ́ ń gbádùn ẹ̀ gan mo fún wọn ní 10 million ọjọ́ ni Ọlọ́run ò ní tẹ́wọ́ gbàgbé ẹ̀. bẹ́ẹ̀ni bàbá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.